Abdulrasheed o ẹ wá bá ń pa Abdulrasheed ọmọ Adébáyọ̀ tí sọjọ́ ìbí lò ní gangan. Ènímọ̀ láyájọ́ ọjọ́ tí mo mọ bí ọ̀sáyé alọ́bẹ̀ Elédùmarè tó pa ọmọ ni mo kọ sára sí o. Olóríire ò ní o àníbò tí ẹ lè jó sámọ mi ilẹ̀ ń gbà sùn gbàgbó nìkan lágbára dání wáyé sámọ gbọ́ dídùn ẹnu tèmi gangan. Ìwọ lọmọ ẹgbẹ́ ọmọ Lisa bí ọmọ agbóhùn wákàlà ọmọ eríjọ ogun ọlá mi ọmọ òsílẹ̀kùn palẹ̀kùn dé ọmọ ají tó wà àlejò bọnu ojí pàtí bàbá ilẹ̀kẹ̀ ẹ̀gbàgbálẹ̀ o ẹ̀gbàgbọ́ oko ń bójoojúmọ́ ṣe bó ń sálẹ́jọ́ ìgbàǹjà rẹ̀ ọmọ lákẹjọ́ bí ọmọ asẹ́rẹ̀ tí mú mi kíkan ìsàlẹ̀ oró wọn sì mọ́dún yorùbá nílẹ̀ àwọn bàbá tó gbé bí ọlọ́mọ gangan. Abdulrasheed o àlọ́ tí wọ́n sọdún èyí nínú owó ọmọ nífòsìsẹ́ tí ń bọ̀ lágbára àdáni wáyé òjòjò mọ̀ kí sòwò kó mọ̀ lè nàjà kókókó làárọ̀ tá lè àjíǹdára yóò mọ̀ jẹ́ fún ni lágbára ọlọ́run ọba. Adúmáradán o lágbára Elédùmarè ọ̀ọ́ni sáláwọ̀ lágbára ọlọ́run ọba. Àní òkè báyìí lẹ́múrú sí òkè ńlọ́mọ̀rẹ́ lágbára ọlọ́run ọba. Happy birthday to you o.